ẹ ṣé tí ẹ tún darapọ̀ mọ́ wa lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Lónìí a máa bára wa sọ̀rọ̀ nípa lẹ́tà kejìdínlógún nínú àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá tí a mọ̀ sí lẹ́tà P. Lẹ́tà P ni a máa bára wa sọ̀rọ̀ lé lórí. Lẹ́tà yìí ó jẹ́ kọ́nsọ́náǹtì pàtàkì tó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó lè wà láàárín àmọ́ tí kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ nínú èdè Yorùbá. Lẹ́tà tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lè ṣiṣẹ́ sílébù kò sì lè gba àmì ohùn lórí nítorí pé kò ṣiṣẹ́ aránmúpè kọ́nsọ́náǹtì sì ni ó jẹ́ nínú èdè Yorùbá. Ǹjẹ́ inú onírúurú ọ̀rọ̀ Yorùbá ni a ti lè bá lẹ́tà P pàdé bíi panápaná, pàkúté, pákó, pátákó, pápá, pẹpẹ, páálí àti inú àwọn ọ̀rọ̀ mìíràn ni a ti tún lè bá lẹ́tà yìí pàdé. Kí ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀? A ní lẹ́tà P, oní lẹ́tà ìkejìdínlógún nínú àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀, a máa wà láàárín àmọ́ kì í gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá, kì í sì ṣiṣẹ́ sílébù débi tí yóò gba àmì ohùn lórí. Kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tí a ti sọ lórí lẹ́tà P lónìí. Kó tó di ìjọ́ míì tí a máa mú àkọ̀tun ẹ̀kọ́ wá sí ojú ìwòran yín. Ẹ̀yin lè fẹ́ kọ́ èdè Yorùbá àbí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa pé ẹ fẹ́ mọ̀ sí i nínú èdè Yorùbá, ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa. Instagram wa ni @yorubaclinic, lórí Facebook @yorubaclinic ni à ń lò, lórí Twitter Yorùbá_clinic, lórí YouTube Yorùbá Clinic TV. Ǹjẹ́ lórí ẹ̀rọ ayélujára wa www.yorubaclinic.com òun ni à ń lò. Ǹjẹ́ kó tó di ìgbà míì tí a ó tún máa mú àkọ̀tun wá sí ojú ìwòran yín, èmi atọ́kùn yín àti olùkọ́ yín Ọláìyá Àyìndé Ọlánrewájú wípé ẹ wà ní àlàáfíà.